أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلى مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا وأولئك كان سعيهم مشكورا وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين فألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك الرفيقا غير المغضوب عليهم ولا الضالين آمين. والصلاة والسلام على سيدنا محمد صلاة المبدأ والمكتم والمكتوم سير ساد الذي له ملك والملكوت والعزة والجبروت والذي جاءنا بالقرآن وجلال وجمال وكمال والمأجول والمجلول والمجال وعين الآؤت وعين ياؤت وعين الزاد وعين الزفاد والذي هو سات الأسماء وصفة الآهية يا سل الجلال والإكرام يا ما يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم وعلى آله وصحابته والتابعين له بإحسان إلى يوم الدين. أيها المسلمون والمسلمات السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام. أنا ذاكر لمذكور ذكرا للذاكرين أنا شاكر مشكور شكرا بنعمتي. ẹlẹ́kùn wa jẹ́ kí gbogbo wa jọ panupọ̀ ká jọ kí Ọlọ́run pé Allahu Akbar. أنا ذاكر لمذكور. àbá ṣe díẹ̀díẹ̀ a ní káwọn èèyàn ó gbé Ọlọ́run tóbi. nígbà tí wọ́n dárúkọ nǹkan tí àfáà wa dárúkọ lẹ́ẹ̀kan a sì kí Ọlọ́run ọba tó fún wa ní nǹkan náà a sì kí. dìgírọ́ lè dágẹ̀rẹ́. bẹ́ẹ̀ bá mọ̀ pé Ọlọ́run ló ní gbogbo ẹ̀ lọ́dọ̀ ẹ̀ bá mi kí Ọlọ́run gbé Allahu Akbar. ana ṣàkírò màṣẹ́kọ̀ ṣọ́kẹ́rà ń bẹ̀rẹ̀ màtí. a kí Ọlọ́run ọba tí ò ṣe é má kí. Allah. a kí ọba tí ò ṣe é má kí. Allah. a kí ọba tí ń kí àwọn kan tó tún kí wọ́n láyà a kí Ọlọ́run ọba náà. Allah.
ìkí ọlọ́run ọlá ọlọ́run kó máa bẹ fún Ànábì Muhammad. alali Mustafa sallu. lẹ́yìn Ànábì Muhammad ìkí ọlọ́run ọlá kó máa bẹ fún Ànábì àwọn aráalé Ànábì. Bahinna salatahu. àwọn àfáàrí àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ. bàbá ṣe Adam. Abandasalati. bàbá ìyá ìkókóró ṣe Abdul Qadir ṣe Ibrahim Inias. Amenu Aba arúgbó ńlọrin ṣe Ibrahim ọlọ́fà. Bàbá wa Ibrahim ọlọ́nṣọ́fà àgbà yóò Mustapha Sílé Abanlérò. Bàbá wa aláró àwọn òbí tó ń kálukú wa tara wọn jáde. Bàbá Mustapha Zagululu sọlọ ọlọ́mọba ṣàlékún kẹ́ gbogbo wọn. Àmín. Bàbá tiẹ̀ bàbá tèmi ìyá tiẹ̀ ìyá tèmi náà ti gbogbo wọn ti lọ ọlọ́mọba ṣàlékún kẹ́ wọn. Àmín. Gbogbo àwọn ẹni Ọlọ́run tọ́lọ́run ṣẹ́kù sórí ilẹ̀ tọ́lọ́run fi ń tún ayé ṣe àfa rẹ̀ àfa tèmi náà àwọn ẹni rẹ̀ ẹni tá a mọ̀ nù wọn ọlọ́run bá ṣàlékún àlàáfíà wọn. akíwòlì Ọlọ́run akí àfa tí bùn àfa ní nǹkan jẹ àfa ẹgbẹ́ Allah. akí aláníyàn rẹ̀ akí Sheikh wa Moshood. Adama Allahu ayatahu. ààrẹ ni wí bẹ́ẹ̀ dáadáa. Wa fi nnasi akramu wa fi nnasi anjumu. èmi a máa sọ fáwọn èèyàn mo ní tó o bá ti pàdé ẹni búrí ò ní mọ iye ẹni rè. Allah. ẹni bá pàdé ẹni búrí ni ó mọ iye ẹni rè. ẹni bá pàdé alágbàpòrí ni ó mọ yìí ẹni tọ́jú lórí ire nú ayé. Allah. mo kí bàbá wa àgbà mo fọlọ́run kí yín mo fà nábì kí yín. Sallallahu alayhi wa sallam. mo fàyè tẹ́ ń bẹ lọ́dọ̀ Ọlọ́run mo fi kí yín. mo fàyè tẹ́ ń bẹ lọ́dọ̀ Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. mo fi kí yín. mo fàyè tẹ́ ń bẹ lọ́dọ̀ bàbá wa Sheikh Abdul Qadir. Qaddasallahu sirra. ayé tẹ́ ń bẹ lọ́dọ̀ bàbá wa ní Kabara mo fi kí yín ṣé Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. inú Al-Qur'ani tó mú fún wa wá ọlẹ́nìkan ò ní dọ́dọ̀ Ọlọ́run ìlà mani atalla bi qalbin salim. afẹ́ni ọkàn rẹ̀ bá mọ́. Allah. àwọn tó kàn wọ́n mọ́ mà ti wọ́n ọkàn mímọ́ yìí mà ti wọ́n. Allah. salamu aleykum salamu aleykum salamu aleykum la máa ń ṣe síra wa ọkàn ọmọ mọ́mọ́. Allah. àfa àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá jọ tí wọ́n ń kọrin èwe òwe tí wọ́n ń kọrin ọ̀tẹ̀ wọ́n ní dẹmọ ni mo wà bó o rí ọwọ́ mi bó o rí inú wọ́n ló tún sọ ọwọ́ mi sí inú ni wọ́n máa bó o rójú mi ọ̀rọ̀ kan mi bó ìjẹ́pọ̀wọ́ náà ni sọ pé salamu aleykum salamu aleykum bó ọ̀rọ̀ wọ̀ mi ò rí inú mi ayé mà ti dì bẹ́ẹ̀. illa mani atalla bi qalbin salim. ayé ti di bó o bá rí ojú mi ọ̀rọ̀ kan mi salamu aleykum kò jẹ́ amẹnitọ́ yẹ ká sá fún salamu aleykum ò jẹ́ àmọ́ ikùn aṣebi ẹfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ẹgbẹ́ ń kóra wọn inú ò kóra wọn mọ́ bá a ti bá ọ̀tá mùsùlùmí jà lánàá bẹ́ẹ̀ ni mùsùlùmí sọra wọn dẹni tí wọ́n ń bára wọn jà lónìí. Allah. bí ìgbà tí wọ́n ń bá kèfèrí ọlọ́njà tó o bá wá pàdé ìmọ́lẹ̀ ẹyọ kan tọ́lọ̀ ní kó rí bí Ọlọ́run tí máa fẹ́ káwọn èèyàn rí àfi ká kírú ẹni bẹ́ẹ̀. Allah. mo kí bàbá wa àgbà púpọ̀. òfin náà ṣe àgẹ̀ràmù. a wà lágbo Mawlid níbi tí òjò ti ń tu tá a mọ̀ pa a lè rí kẹ́límọ̀ ẹyọ kan tá a mọ̀ pa a lè rí wímẹ̀ èrò kúnlẹ̀ lọ bìbà àwọn ọjọ́ kan wà ọmọ ẹni tí ó kùn ẹkùn àwọn kan wà bójú bá ń rọná lónìí ó dé àgbo àbá ṣé Moshood Al-Kunty Adamallahu hayatash-shaykh. bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ má débẹ̀ njọ́ yẹn ló mọ̀ bó o ti mọ́ njọ́ yẹn ló dé yẹn mà bàbá wa wá ń ti Kano bọ̀ Masha Allah. by plane
bàbá wa ní báwọn ti ń láǹdì ní Kẹjà làwọn sì mú mọ́tò pé kó máa gbé wọn àṣọ Mushin. Allah. àwa ní kí bàbá ṣe program tí wọ́n ní ṣe program lọ́wọ́ làwọn tó ọmọ kéwù tẹ̀ mú wádà wọn ní àwọn nìkan náà làwọn wà. Allah. وفي الناس أكرام وفي الناس أنجم. mo mọ títóbi bàbá Kunty láì mọ iye aspect ọ̀nà. jojúmọ́ ni bó bá léyìn ò dáa jojúmọ́ léyìn ó máa hùwà tó fàn pé sílágbájá yìí sí pé kò tún dáa náà ni. tó o bá léyìn dáńjọ́ mi inú ìrìn àjò tẹ́ ẹ̀ máa tún lọ ó tún máa dá a mọ̀ sí pé àṣegbélágbájá yìí tún dáa náà ni. mo ti wá ń palẹ̀ mọ́ pé Ọlọ́run gbogbo nǹkan àyòwù kọ́lọ̀ ń jẹ́ àmà abẹ́ dára yín gbọ́dọ̀ máa wà ní program baba Moshood. mi ń ṣe bá níyàn kankan dàníyàn bí o ṣe pé ká wá bí kájọ máa wá ṣe àjọyọ̀ ní ọjọ́ ìbí àná Muhammad. Sallallahu alayhi wa sallam. Fi an-nasi alifun. àti tí mo ti wá rí i pé mi náà tún bẹ nú àwọn táwọn àbá wa dá lọ́lá. Allah. Ipe ká sọ̀rọ̀ àwọn èèyàn máa ń wá ọ̀rọ̀ ẹni tí ò bá rí ọ̀rọ̀ rí ó máa wá ọ̀rọ̀ njọ́ tẹ̀yìn bá rí i tán yóò sá. Allah. torí anutuku zeyinu. wazuku tó zalamatan. àfáà kéèyàn dákẹ́ ọ̀ṣọ́ mẹ́mẹ́ njọ́ tó o bá sọ kalẹ̀ tán yóò pé àṣì ò tiẹ̀ jù báyìí náà lọ. ọ̀daràn kọ̀bùlì ọ̀dà ti bàdí. àwọn èèyàn mú ọ lọ́tún wọn mú ọ lọ́sì. ó wí báyìí ó sọ báyìí ó wí báyìí ó sọ báyìí ẹlòmíì wí ọ̀rọ̀ kalẹ̀ tó ó sì di wàhálà sí i lọ́rùn. ó tún wá lóhùn ò wí bẹ́ẹ̀ mọ́. àwọn èèyàn sọ àgbákò ọ̀rọ̀ kalẹ̀ torí mo fẹ́ dà torí mo fẹ́ jẹ́ torí mo fẹ́ kí wọ́n mọ̀ mí torí mo fẹ́ kí wọ́n gbajúmọ̀ ọ̀rọ̀ tó lè fa ìwé èèyàn ya lọ́dọ̀ Ọlọ́run. Allah. láì tí ì kú ò láyé wọ́n ti tún sọ pé àwọn ò wí bẹ́ẹ̀ mọ́. ọbọ̀lẹ̀ ń bẹ́ẹ̀. ìyẹn ní ń sọ fún gbogbo ẹni ó fẹ́ sọ̀rọ̀ pé kó ṣọ́ra ìyẹn ní ń sọ fún gbogbo ẹni ayé ń bẹ lọ́wọ́ ẹ̀ inú ayé tí ń bẹ nínú ayé kan ní máìkì yìí yóò wá wò lọ gàràrà yóò wò ta ló ṣẹ̀wọ̀n ta ló bú wọn ta làwọn jọ pàdé ndí obìnrin ta làwọn jọ pàdé ndí ọmọ ta làwọn jọ pàdé ndí ẹlẹ̀ ta làwọn jọ pàdé ndí ogun ta làwọn jọ pàdé ndí àṣírí ta làwọn jọ pàdé lọ́dún àfa táwọn ṣàgbákò mẹ́. níjọ́ tí ayé kan bá dọ́dọ̀ rẹ̀ yóò wá lérò pé ayé ti tán síbẹ̀ ni yóò bá máa fọ́ kà ni yóò máa fọ́ kò. ó kí bàbá wa tó fi èmi ṣe àpọ́nlé fún wa tá a tó bẹ́ẹ̀. ọba tí tó ti gbẹ́wù wìláyà bọ̀ yín ọgbẹ́wù jamali bọ̀ yín. Allah. ó pe yín pẹ̀lú kàmáríyà ọlọ́run ò ní bọ́ ogun ẹ̀wù náà kó lọ́ọ́ yín wá. amiina. amiina. wọ́n lápá rẹ̀ ní sàmì àdúrà. amiina. Sheikh Moshood yóò kéré nú ayé fa. èyàn máa wò pé nìkan tá a débẹ̀ tí ó ṣe ràgàjì. ìjọ táwọn wá bàbá wa sílé kí n lérò tá a wà ní kéékèèké a máa ń lérò pé nìkan tí ó ṣe ràbàtà lábàárí pé kinní kan ti ń dagbóru ní ọba máa bọ̀ gúrúgúrú àti bàbá Sheikh Moshood Al-Kunty ni. Allah. Adamallahu Sheikh. ọmọ àmà akọ́kọ́ tó kò tún dá mà. ọ̀fìn náà ṣe àlìfò látòhádùn bí wàá. inú àwọn ẹgbẹ̀rún èèyàn tọ́lọ́hún ròyìn inú ẹ̀lẹ́ ń bẹ̀. Allah. bàbá yẹn ní kò ń bẹ̀. amiina nam. bàbá wa inú ọ̀rọ̀ wọn lọ́jọ́ tí ẹ̀rù ọba orí tí ó jálù ọrùn lọ́jọ́ tẹ̀rù ọba ọrùn tí ó jálù àyà lọ́jọ́ tẹ̀rù ọba àyà tí ó jálù fún nílùú wa lọ́hùn bàbá máa ń pé ta ní ń já láàfin bèlè lérò ta ní ń já láàfin bèlè lérò ọjọ́ àlìkìyàmà yẹ́wò mọ̀ túbúlà àzàrà ọjọ́ tàṣírí ó tú nbẹ̀lẹ̀ ẹni ẹ pèlè yẹn yóò digi. Allah. yẹ́wò mọ̀ túbúlà àzàrà. ọjọ́ tàṣírí ó tú ọjọ́ tẹ̀lé tẹ́ ẹ lérò pé inú ilé lọ́wọ́ tí ó dèrò ta. mi kú wá tí. ọjọ́ wo ni ọjọ́ tẹ̀lé tẹ́ ẹ lérò pé mọ́lẹ̀ nílò tí ó dẹni òkun. ọjọ́ wo ni ọjọ́ tẹ̀lé gíga ó dẹni kúkúrú. Allah. ọjọ́ táláṣọ ó dè kísà. ọjọ́ wo ni ọjọ́ tọ́lọ́ ńlá pé ànábì ádámà pé yá ádám ìwọ ádámà ọyá máa wá mú àwọn ọmọ rẹ lẹ́yọ kọ̀ọ̀kan máa kó
máa mú àwọn ọmọ rẹ máa wá kó wọn lọ àlìjánná. Allah. máa kó àwọn ọmọ rẹ máa kó wọn lọ àlìjánná. Ádámù wàá sọ pé rí Ọlọ́run ya Rabbi Ọlọ́run ọba mi o ṣé gbogbo wọn. Allah. Ọlọ́run ó pé gbogbo wọn kọ́. Allah. tó o bá mú ìyẹn 1000 mú 999 máa rọ wọn sónú náà máa mẹ́yọ̀ kan sójálì jẹ́nà. ìgbà yẹn là wà á mọ̀ pé ìbẹ̀rù ó wá dé. wàlá náà. mo fi bàbá wa Al-Kunty. ẹ̀rí bẹ́ẹ̀ dáadáa. Adamallahu hayatahu. mo fi kí gbogbo àwọn àgbàlagbà ọjọ́ tí ó ń ṣòro tá à ń wí yìí Ọlọ́run má jẹ́ tí wọ́n ṣòro mẹ́. Amina. ọjọ́ tí wọ́n máa rọ àwọn èèyàn lọ́nù ní Ọlọ́run jẹ́ ajẹ́rú àlìjánná. mo kí gbogbo àwọn àfáà mo kí àwọn àlífà mo kí àwọn mùkádàm mo kí bàbá wa ìmáàmù láti ìlú Lásà mo kí àwọn ẹlẹ́hà bàbá wa nulẹ̀ jàmá lọ́kùnrin lóbìnrin kí Ọlọ́run dàlẹ́ kíámà Ọlọ́run jẹ́ ó máa bá wa. Amina. ọ̀rọ̀ ńlá ni bàbá wa ṣé ìwù kọ sínú invitation ọ̀rọ̀ ńlá tó tóbi bí a bá rírú ẹni tí ó sọ̀rọ̀ yá ajá ni tó tóbi tá a bá rírú ẹni tí ó yanjú ọ̀rọ̀ yìí ajá àfa ńlá tá a bá rẹ̀ tó fẹ́ yanjú ọ̀rọ̀ yìí ajá aláṣìírí ńlá ajá onímọ̀ ńlá èmi tẹ́ ẹ ní wá yanjú mọ̀ yìí onímọ̀ kékeré ni mí kí ni bàbá wa kọ sínú ọ̀rọ̀ náà wọ́n ní al-asirar Mashallah. Rabbaniyat. Akramakumullah. àti ìsìlámù àti kíni àti sẹ̀ríà. Mashallah. Odidi ọ̀rọ̀ àṣírí Ọlọ́run àti ohun tó so mọ́ àti bó ti so papọ̀ mọ́ ìsìlámù. Hey, Allahu Akbar. Bismillahirrahmanirrahim. Wa'iddu lahum mastata'tum min quwwatin wa min ribatil khayl. Àṣírí Ọlọ́run àti ohun tó so mọ́ àti ìsìlámù. Hey, àṣírí Ọlọ́run báwo ló ti so mọ́ ìsìlámù. Allah. báwo la àṣírí ti ṣe so mọ́ islam ǹjẹ́ àṣírí tiẹ̀ wà níbi tó lérò pé mi ò tu lọ ní kémi ò wà á ba lọ torí ìjókòó yìí. Mashallah. àmọ́ Al-Qur'ani sọ fún wa nú ọ̀rọ̀ tọ́lá àsìkò tá a wà yá àsìkò mẹ́rin wa ni. Ọlọ́ni ẹ palẹ̀ mọ́. A'iddu lahum mastata'tum min quwwatin. Ọlọ́ni ẹ palẹ̀ mọ́. ilẹ̀ wo lẹ fẹ́ pamọ́. Ọlọ́ni ẹ palẹ̀ mọ́ pẹ̀lú agbára. Min quwwatin. Ọlọ́ni ẹ palẹ̀ mọ́ pẹ̀lú agbára. Wa min ribatil khayl. Manso. Turibuna bihi aduwwallahi wa aduwwakum. Ọlọ́ni pé palẹ̀ mọ́ tá a ní ẹ palẹ̀ mọ́. A ní ẹ palẹ̀ mọ́ agbára láti fi kojú ọ̀tá yín àtọ̀tá èmi Ọlọ́run. Aduwwallahi wa aduwwakum. Kẹ́ ẹ fi ẹ palẹ̀ mọ́ de ọ̀tá mi àtọ̀tá èmi Ọlọ́run àtọ̀tá yín. Wa akharina min. Àyà nù ni tọ́lọ̀ ń sọ fún mi àti ẹ pé ká palẹ̀ mọ́ fọ̀tá wa àti ọ̀tá ìwọ̀n Ọlọ́run. Wa nunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun. Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run tún mú ọ̀rọ̀ wá nú Al-Qur'ani. Gbogbo agbára yòówù téyẹ bá lóhun nínú ìsìlámù yìí Ọlọ́run ní agbára tó ju agbára lóhun náà ní Al-Qur'ani. Nunazzilu. Ọlọ́run láti sọ̀kalẹ̀ sínú Al-Qur'ani tí ń bẹ lọ́wọ́ rẹ̀ àtọwọ́ mi yẹn. Minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. Ọlọ́run ní ṣìfáàwù àṣírí tí ó wó yẹn sàn. Ọlọ́run ní bẹnu Al-Qur'ani èmi Ọlọ́run. Wa rahmatun. Ọlọ́run ní ìkẹ́ téèyàn ó fi gbáyé ń bẹnu Al-Qur'ani. Lil mu'minin. Ọlọ́run láwọn wo ni wọ́n rí kẹ́yẹn àwọn ni wo ni wọ́n rí wòsàn yẹn àwọn tó nígbàgbọ́ pẹ̀lú. Wala yazidu dhalimina illa khasara. Al-Qur'ani ò wá ní sẹ́ni
ẹnìkan láǹfààní àwọn ohun tó nígbàgbọ́ ni ó ṣe láǹfààní gbogbo ẹni tí ò nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ yóò kàgbákò pẹ̀lú Al-Qur'ani ni. law anzalna hadhal Qur'an. Al-Qur'ani tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lónìí tí ń jẹ́ agbára Islam tí ń jẹ́ àṣírí Qur'ani tí ń jẹ́ àṣírí Islam tá a jókòó sí. law anzalna hadhal Qur'an. ọlọ́ni tá a bá sọ Al-Qur'ani kalẹ̀ sórí òkè. la ra'aytahu. ọlọ́lọ́kè ni ó sì di ohun tí ó fọ́ yánnayànna. ashihan mutasaddian min khashyati Allah. látara kíni ó jẹ́ ọfọ́ látara kíni ó jẹ́ owó kò sí ohun tí ó bí wo rẹ̀ ju bẹ̀rù èmi Ọlọ́run ti bẹ̀rù. wọ́n ti lè kalẹ̀ amíthalù nadribuha linnasi la'allahum yatafakkarun. Kùránì nìyẹn. alimul ghaibi. Ọlọ́run ní Al-Qur'ani tá a wí Ọlọ́run wá ń sọ̀rọ̀ Ọlọ́run ní èmi Ọlọ́run. alimul ghaibi. ìkọ̀rọ̀. alimul ghaibi. táwọn kan fẹ́ máa sọ̀rọ̀ nípa rẹ̀ yìí Ọlọ́run ní ìkọ̀rọ̀. wala. àṣírí àtàṣírí Ọlọ́run ní gbogbo ẹ̀ pátápátá kò sí lọ́dọ̀ ẹnìkan ọ̀dọ̀ èmi Ọlọ́run lọ́wọ́. wala yusiru ala ghaibi ada. Ọlọ́run ní àsìrárù tá a wí Ọlọ́run láàfin mọ ẹnìkan àfihàn nìkan. illa man irtada min rasulin. Ọlọ́run wá fi ilá tọ́lọ́run fi sí yẹn Ọlọ́run tú gbogbo ayé lẹ̀. Allah. Ọlọ́run ní àfi àṣírí àwọ̀ Ọlọ́run àsìrárù rọ̀bániyà tá a wí. Ọlọ́run láàfihàn nìkan. man irtada min rasulin. Ọlọ́run láfa wọn díẹ̀ inú àwọn ẹni wa tó gba tiwa tó yọ́nú sí tiwa táwa náà yọ́nú sí tiwọn náà. man irtada min rasulin wa innahu yasluku min bayni yadayhi. àwọn wo ni nínú àwọn tá a wí tọ́lọ́run yọ́nú sí àwọn ànábì Ọlọ́run bẹ́nu wọn. Allah. Qala. nínú àwọn tá a wí àwọn wòlíì Ọlọ́run àwọn sàhábà ànábì ń bẹ́nu wọn. illa man irtada min rasulin. nínú àwọn tá a wí àwọn wòlíì Ọlọ́run bẹ́nu wọn. illa man irtada min rasulin. nínú àwọn tá a wí àwọn mùmínì bẹ́nu wọn. illa man irtada min rasulin. nínú àwọn tá a wí àwọn azakiruna wọ́n bẹ́nu wọn. illa man irtada min rasulin. gbogbo àwọn tí mo kà kálẹ̀ wọ̀nyí gbogbo wọn ni wọ́n bẹ́nu àwọn tọ́lọ̀ ní àwọn díẹ̀ inú àwọn láàfin àwọn àṣírí tá a wí wọ̀nyí láàfin hàn. min rasul. Qala Imamul Ghazali. Imamu Ghazali náà ń sọ̀rọ̀. Ash-shari'atu aslun. gbogbo nǹkan tẹ́yẹ bá fẹ́ gbogbo wèrè tẹ́yẹ bá fẹ́ ń yà lójú ọ̀nà Sufi gbogbo wèrè tẹ́yẹ bá fẹ́ kóra rẹ̀ sí lójú ọ̀nà Sufi àkọ́kọ́ ohun tá a kọ́ fẹ́ bá lára rẹ̀ náà ni pé ká kọ́ rí ṣẹ̀ríà. Ash-shari'atu aslun. ìpìlẹ̀ gbogbo ohun téèyàn bá jókòó lórí tá a fi mọ̀ pé ó rí jókòó ìpìlẹ̀ ohun téèyàn bá fa tẹ̀sùbá rẹ̀ tá a fi mọ̀ pé ó rí tẹ̀sùbá fà ìpìlẹ̀ ohun téèyàn máa sọ pé òun ga tá a máa mọ̀ pọ́ ga ni pé ká rí i pé ìpìlẹ̀ rẹ̀ yẹn ó bẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ ṣẹ̀ríà. Ash-shari'atu aslun wa tariqatu fari'un. tá a bá ní ṣẹ̀ríà tán yọ̀wọ́ sẹ̀ wá bọ́ sí fáríhùn látara ṣẹ̀ríà á wà bọ́ sí fáríhùn. wal haqiqatu samarun. tá a bá bọ́ sí lẹ́yìn àkíkà á wà bọ́ sí sámọ́rù á wà bọ́ sí èso. wa man arada al-haqiqata min ghairi tamassuki. ẹni bá lóun fẹ́ ṣe àkíkà. min ghairi tamassuki bi shari'ati. Ọlọ́hun fẹ́ ṣe àkíkà kò sì fẹ́ ṣe ṣẹ̀ríà. faqad dalla. yóò sọnù yóò tún sọ yẹn nù yóò sọnù láyé yóò sọnù nù sàré lálẹ́ kìámọ̀ yóò tún sọnù. wa man tamassaka bi shari'ati wa lam yasluki tariqa. ẹni bá lóun fẹ́ ṣe ṣẹ̀ríà olóhùn ọ̀fẹ́ rí ohun tí jẹ́ tọ̀ríkà. waqad. torí pé kò lè dá lọ tó bá dé stéèjì kan ọ̀nì ó dàrú mọ́ ọ lójú á máa sọ ibi tí ó ti dàrú inú Kùránì inú àdìsá ní Muhammad. faqad kasura. àfa tó bá ní ṣẹ̀ríà lò wọ́n faramọ́ kò ní sí tọ̀ríkà ó tún ti dínkù. wa man jama'a bayna al-zinayni faqad tahaqqaqa. bẹ́ẹ̀ bá wá mú ṣẹ̀ríà tó tún wá mú tọ̀ríkà papọ̀ yóò wá méjèèjì papọ̀ yóò wá di ta akọ́kà yóò máa sọ̀rọ̀ nulẹ̀ yóò máa sọ tìta yóò máa sọ tiwájú yóò máa sọ tẹ̀yìn yóò máa sọ tọ̀tún yóò máa sọ tòsì. qala Sheikh Jailani. Jailani Sheikh Abdul Kadiri kúlò sọ̀rọ̀. kullu tariqi la yusiluka ila al-Qur'ani wa sunnati.
ẹgbẹ́ ṣé Abdul Qadir sallallahu sira. ta ló pe gbogbo àwọn àfáà yìí ta ló pe gbogbo àwọn àfáà yìí lóní bídíà. kullu tariqin. àwa tá a la fẹ́ tójú ọ̀nà wọn la fẹ́ da ojú ọ̀nà rú. ṣé Abdul Qadir ó ní gbogbo ojú ọ̀nà téèyàn bá fẹ́ rìn. la yusiluka ila al-Qur'ani wa sunnati. tí o bá nídìí rẹ̀ kó gbé títí kọ́nà yẹn máa gbé títí kó gbé títí kó gbé bá tí o bá sọ̀kalẹ̀ kó sọ̀kalẹ̀ sínú Al-Qur'ani. wa sunnati. kó gbé títí kó gbé títí kó gbé tí o bá sọ̀kalẹ̀ kó sọ̀kalẹ̀ sínú sunnah Nabi Muhammad. fahuwa tariqu shaytan. olójú ọ̀nà téèyàn ò bá ti lè tọ̀ tí ó gbé wọnú Al-Qur'ani tí ó gbé wọnú sunnah Nabi Muhammad ojú ọ̀nà tó tọ̀ ni tó bá ti gbé kó lójú ọ̀nà Al-Qur'ani ó gbé kó lójú ọ̀nà Nabi ó ti di ojú ọ̀nà Ṣẹ̀tánì ni ó lè di ẹ̀. qala al-Ghazali. Imamu Ghazali wá fẹ́ sọ. al-ilmu bila amali jununu. al-ilmu bila amali ìmọ̀ téèyàn bá lóhùn mọ̀. bila amalin. tí ó wá ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ gbogbo onísúfí tó bá lóhùn nímọ̀ àfi kó ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ ìmọ̀ ọ̀tọ̀ iṣẹ́ ọ̀tọ̀ àfà tó o bá nímọ̀ tíra lọ́wọ́ máa kà tó o bá sì múra òun náà ni ó sọ ẹnu. Allah. wọ́n wí pé tó o bá wá ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ níbi tó o bá ti bẹ̀rẹ̀ ẹṣẹ́ inú àwọn ọṣẹ́ àsìrárù tá a fi bẹ̀rẹ̀ ẹṣẹ́ òun ni la ilaha illallah òun ni la ilaha illallah Allah. inú àsìrárù Ọlọ́run Allah. inú àwọn ọkọ̀ bíi ogún inú àsìrárù inú àwọn àṣírí Ọlọ́run òun ni la ilaha illallah àfa kò ṣeé takò. Allah. ẹnìkan ò lè mú àṣírí tó wà ń bẹ àfẹ́ ni ó ní ti jẹ́ Allah. Allah bidhikri llahi tatma'innul qulub. Ànábì rán yàn ipò wọn lọ sójú ogun wọn wá lọ lójú ọ̀nà wọn dójú ọ̀nà wọn wá pàdé ẹrú Ọlọ́run kan inú àwọn tí wọn lọ ń pàdé wọn wá pàdé rẹ̀ lọ́nà ọ̀kan ni wọ́n bá múdà ìdá tẹ́lẹ̀ ń rí báyìí ó ní la ilaha illallah Allah. ó ní la ilaha illallah ẹni ó múdà lọ́wọ́ ó sọ orí ẹ̀ kalẹ̀ lẹ́sẹ̀ kan náà wọ́n bá lọ́ọ́ fi ìròyìn yẹn wọ́n fi tó àná Muhammad létí. sallallahu alayhi wa sallam. Ànábì ni wọ́n dà lágbájá màṣẹ́ báyìí fẹ́ nìkan ẹnìyẹn kó dà ó wí la ilaha illallah Ànábì ni wọ́n pè wá Ànábì ni ń gbọ́ ẹni tó wí la ilaha illallah wọ́n lọ sa ó ní Ànábì la ilaha tọ́kàn wí yẹn ọkàn wí ńgbà tó rí dání Ànábì ni ó mọ àṣírí Ọlọ́run tí ń bẹ lára la ilaha illallah báwo ló ṣe dọ́kan rẹ̀ tó fún mọ̀ pé torí ipò rí dání ó ní torí ipò rí dání ó ní torí ipò rí dání Ànábì wọn tẹnu mọ́ pé ó sì pa Allah. ó sì pa Allah. ó sì pa tó bá di jáde kí a mọ̀ tí la ilaha yẹn bá dìde tó bá wá bá ẹjọ́ wo ló rò ipe wọ́n pe la ilaha illallah èyẹ pe la ilaha illallah ó sì tún pa òun máa la ilaha illallah àṣírí Ọlọ́run ni kò yéèyàn òun tó dì síbẹ̀ asraru rabbaniyya. al-ilmu bila amali jununu wal amalu bila ilmu la yakunu al-ilmu. ibi tó la ilaha ibi tó jẹ́ asraru rabbaniyya tó tóbi dé tó wúwo dé àfà Ọlọ́run tó bá di jáde kìyàmà wọ́n ní wọ́n gbé ẹrú kan wá tó bá gbé ẹrú yẹn dé wọ́n tu gbogbo iṣẹ́ sọ́tún wọ́n tu gbogbo iṣẹ́ sósì wọ́n ní kò síbi tó kù tí ó lọ inú iná ni o kó tó máa wá lọ inú iná Ọlọ́run wà bíi pé ǹjẹ́ o ní kíní kan tó lè bóyá o ní kíní kan tó yẹ ká ṣe fún ọ tá a ṣe fún ọ á ní kò sí ǹjẹ́ o ní kwérì kan á ní kò sí ǹjẹ́ o ní kíní kan àwíjàre á ní kò sí tọ kí ló wá wí tó kò sí tó ń fẹ́ wí ẹ máa mú un lọ inú iná náà ni Ọlọ́run ni àwa ti sọ pé ní láàyè Islam à ní ṣàbòsí fẹ́ nìkan àwa níbi ìtọ́ kankan bí iṣẹ́ rẹ̀ kẹwà tó ṣe rí ọ̀rọ̀ rẹ̀ kẹwà tó sọ rí ìrìn rẹ̀ kẹwà tó rìn rí gbólóhùn kan wà tó pè rí ó pè tẹ̀mítẹ̀mí ó pè tọkàntọkàn ó pè tẹ̀mítẹ̀mí ó pè taratara ẹ mú bìtọ́kàn náà wá wọ́n wà mú bìtọ́kàn náà wá kí ni mẹ́bí bìtọ́kàn yẹn gbólóhùn ẹyọ kan wọ́n ní gbogbo ṣé aburú tó ṣe ẹgbẹ́ sórí scale ọ̀ya bìtọ́kàn ta ni wọ́n mú àwọn oyè mú jáde òun ni wọ́n máa wọ pé irú bìtọ́kàn wo lòun fẹ́ ní tọ́fẹ́ tó gbòṣẹ́ aburú tí wọ́n ti gbé sínú scale yìí nígbà tí wọ́n bá yọ bìtọ́kàn jáde lábàárí pé kẹ́lẹ́mọ̀ ti ń bẹ́ẹ̀ náà rí pé la ilaha illallah. la ilaha illallah al-asraru. wọ́n gbé sórí scale bẹ́ẹ̀ yàfa lẹ́sẹ̀kẹsẹ̀ yóò tẹ òṣùwọ̀n wọlé ni Ọlọ́run ní scale yẹ ọ̀kan tó nínú níjọ́ náà tó pe ó pe tẹ̀mítẹ̀mí ni ẹ dákun gbogbo wa lónìí ta ni ń pe Ọlọ́run tẹ̀mítẹ̀mí ma ta ni ń pe Ọlọ́run tọkẹtọkẹ mọ́ kí ló wí àbá. al-asraru rabbaniyatu. àṣírí Ọlọ́run. la tuti illa liman afisa hududallah. àfà ẹnìkan ò ní mọ̀ ẹnìkan ò ní mọ̀. illa man afisa hududallah. àfẹni Ọlọ́run ò ní fún ẹnìkan àfẹni ọba mú ojú ọ̀nì Ọlọ́run tó mú lọ́kùnkúndùn tí ó tayọ ẹ̀. wastamala fi ta'ati Allahi. àfẹni tí ń tẹ̀lé tọ́lọ́run. wa khafa ni alil gaflati. àfà tó kó lójú ọ̀nì àfọnúfọ́ra tó kọ́ ayé yìí. ìdá. torí pé ojú ọ̀nà àsìrárù Ọlọ́run ọ̀tọ̀ ni bó ti máa rò ó ṣòro ó dictate o ó ṣòro ó dictate o bí òun ti ń rò ó ní bẹ́ẹ̀ kọ́ lọ́dọ̀ Ọlọ́run o wọ́n ní wọ́n pé fà ọ̀kan náà wòlíì Ọlọ́run ìmáàmù jókòó
àwọn wèrè jókòó àwọn èèyàn jókòó tì lẹ́yìn ìmáàmù wọ́n gbé nǹkan dé wọ́n gbé ẹ̀bùn dé ìmáàmù fẹ́ pín ìmáàmù ní ọ̀yà ẹ pín ìmáàmù wá ń pín ẹ̀bùn 10 àwọn 5 wọ́n jókòó ìmáàmù fẹ́ nìkan méjì ó fẹ́ nìkan méjì ó fẹ́ nìkan méjì ó fẹ́ nìkan méjì àwọn 5 wọ́n pín ìpín tán wọ́n fún wèrè náà méjì wèrè ní sáà ti pín dáadáa wọn náà wèrè ní ẹ ti pín bó ti wù yín àmì ẹ pín dáadáa o wọ́n ní báwo ló ti fẹ́ pín wọn ní ẹ má jẹ́ òun ọba yín pín bẹ́ẹ̀ ti pín yín náà ti dá wọ́n ní tọ́wọ́ bá wa pín kọ́ ó ní ìpín tèèyàn lẹ́pìn òun ẹ jẹ́ òun ọba yín pín tọ́lọ́. Allah àfà àsìrárù ọlọ́run ṣe lòdì àṣírí ọlọ́run ó ṣòro ó dìtẹ́ẹ̀tì o ó ní ẹ jẹ́ òun ọba yín pín nípìn tọ́lọ́ ìpín tèèyàn lẹ́pìn ẹ jẹ́ òun wá pín tọ́lọ́ ìmáàmù méjì ó fẹ́ nìkan méjì ó fẹ́ nìkan méjì nígbà tí wèrè fẹ́ pín tiẹ̀ wèrè ní ẹ kó ogun ẹ papọ̀ wèrè kó 8 fẹ́ nìkan Allah wèrè fẹ́ nìkan lẹ́yọ̀kan wèrè ó fẹ́ nìkan ara Allah wọ́n ló kọ àwọn yòókù ó ní ìpín tọ́lọ́run nìyẹn Allah ó ní ìpín tọ́lọ́run nìyẹn àṣírí ọlọ́run náà tọ́ Allah bidikirillahi tatma'innul qulub Allah masalama Allah àṣírí ọlọ́run ó pọ̀ kì í ṣe programu kanjú sọ torí baba kanjú sọ èèyàn nífẹ̀ẹ́ gbádùn rẹ̀ tó bá dé stage kan yóò dàrú mọ́ wa lójú yóò dàrú mọ́ wa lọ́kàn yóò dàrú mọ́ wa lẹ́mìí pé sọ́sì lè possible umaru lóhùn wà àwọn èèyàn láti ibì kan wọ́n sọ fún wọn pé yasari ilẹ̀ ìjábá yóò dàrú mọ́ yẹn lójú pé wọ́n lè ń ṣe wà ń bí tí ó dẹ̀ máa sọ̀rọ̀ fẹ́nìkan tó wà lábújá pé ọ̀ya tọ́ọ̀nù sẹ́gbẹ́ yẹn tọ́ọ̀nù sẹ́gbẹ́ yóò dàrú mọ́ yẹn lójú ànábì wà lórí ìrúnjọ́ kan ó ní ẹ má gba wájú mọ́ mi lọ́wọ́ o ẹ sì má gba wájú torí pé tí mo bá wà wájú èyí tún rẹ́yìn èyí tún rí kíni wọ́n ní báwo ló ṣe máa rí wájú ànábì ní tí mo bá sọ ohun tí ń rí fún yín ẹ rẹ́rìn díẹ̀ ẹ sunkún tọ́pọ̀ wọ́n ní kí ló ń rí olóhùn rálì jẹ́ náà òun tún rí náà. Allah ṣẹlẹ̀ pé yóò dàrú. Wasalaamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Ashhadu an la ilaha illallah. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله